Orji Uzo Kalu ohun mà ń ló ti ní ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ó mọ àdójúkọ orílẹ̀-èdè Nàìjíríà wípé lótìtọ́ àti lódodo lebi ń pa mùtúmùwà mọ́lẹ̀ yìí ètò ààbò sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa o. Kalu tó sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lásìkò tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò láti lè sọjú wòye rẹ̀ sí ètò ìṣèjọba èyí tó ń lọ lọ́wọ́ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti tẹnu bọ̀rọ̀. Ó ní lótìtọ́ àti lódodo bóun ò bá ní parọ́, ó ní ààrẹ wa tí í ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ ààrẹ tó mọ̀ wípé lótìtọ́ àti lódodo ìyàn mú lórílẹ̀‐èdè yìí. Ó ní kẹ́ẹ̀sì wá máa wò ó ní ààrẹ Tinubu jẹ́ ọ̀kan nínú àwọn ààrẹ eléyìí tó ń gbé òṣùbà káre fún. Ó ní kì í ṣe ààrẹ tí ó nu ẹsẹ̀ sórí tábìlì tí ó máa fi nǹkan tútù sẹ̀gẹ̀rẹ́ àyà. Ó ní Tinubu jẹ́ ọ̀kan nínú àwọn ààrẹ èyí tí ò ní ìbẹ̀rù wípé ẹnikẹ́ni lè kọlù